Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ yìí olólùfẹ́ ìfẹ́ olúwa. Ṣé dáadáa ni? Ṣé àlàáfíà ni mo bá yín? Ẹ sì mọ̀ pé tí bá ti yọ báyìí ló fẹ́ gbé níwọ̀n lórí fíìmù tẹ̀máàlú. Ṣé tí owó ọmọ ẹ tí owó ọmọ kẹ ẹ lọ sórí YouTube kẹ lọ wo bí owó ọmọ òun ní táìtì mú yẹn. Ẹ wò fíìmù yìí ó dùn gan ni o. Oríṣiríṣi rògbòdìyàn ló wà. Àwọn márùn-ún pé ló ṣe fíìmù yìí, but mo lè sọ fún pé fíìmù yìí ó wà very very interesting. Ẹ̀dẹ̀ máa rí ẹ̀kọ́ kọ́. Ṣé àwọn tó ṣe múvì yìí ni àwọn ní Mide Martins, Láre Adédowúrà, Victoria Adébóyè, Ṣótáyọ̀ Gàgà àti Lọlá Ìbíjẹ́. Ẹ sì mọ̀ pé fíìmù ti Lọlá Ìbíjẹ́ àti Mide Martins láti wà. A sì mọ̀ pé rògbòdìyàn ló máa wà nínú fíìmù, oríṣiríṣi gbàgbọ́s ló máa wà. Ẹ bá fẹ́ báyé múvì yẹn jẹ́ kí wọ́n fi àti omi torí ọlá sínú múvì yìí. Ẹ bá mọ̀ pé ẹ̀ṣẹ̀ wọn máa lọ lóríṣiríṣi, wọn máa throw punch lóríṣiríṣi. Ẹ wo ẹ̀yin òbí tó yẹ pé ẹ ti wà obsessed pẹ̀lú àwọn ọmọ yín tẹ́ pé tọ́mọ ní ọkùnrin bá ti máa rẹ̀ fílẹ̀ ẹ jẹ́ kó enjoy rẹ̀ òun náà ti ní family tiẹ̀ báyìí ẹ jẹ́ kó focus lórí family ẹ̀ bẹ́ẹ̀ òbí kan wà tẹ́ pé mo kọ̀ pé ìyàwó ọmọ mi kò jẹ́ kọ́mọ mi rojú ráyè kò rí mi kò ṣe kíní kan ìgbà tó wà ní tó jẹ́ bachelor ó máa ń jẹ oúnjẹ mi àtìgbà tí bàbá wọn sì kú èmi mo ṣe lè gbà sí kíní kan àtọ́dún mẹ́ta ló sì ṣe kíní kan ìgbà tó wúkọ́ ìgbà tó sín ìgbà tó gbé gbogbo sóyè yẹn lámọ̀ gbogbo ẹ̀ la mọ̀ ẹ̀ ní àti ṣẹ̀mọ́ máa lójọ́ fún wa pé ẹ jìyà lórí ọmọ tẹ́lá jìyà lórí ọmọ tani kó wá jìyà lórí ọmọ ó náà máa kó òbí jìyà lórí ọmọ but torí pé jìyà lórí ọmọ ẹ fi ọmọ lẹ̀ ẹ jẹ́ kó mọ̀ gbégbé ayé tiẹ̀ ẹ jẹ́ kó focus lórí family tiẹ̀ ẹ jẹ́ kó rójú ráyè ṣe tí wọ́n bọ̀ wọ́n máa yìí ní fíìmù yìí wọ́n bínú pé ọmọ yẹn ọmọ òun kò jóúnjẹ òun mọ́ kó bá tọ́mọ yẹn wà ní bachelor báyìí òun lòun máa ń dáná fún òun máa gbé oúnjẹ fún tó máa gbé lọ bí iṣẹ́ pàtó tí wọ́n á má rí báyìí tó ń bá dáná fún kò wá ráyè tó wá máa pariwo ìyàwó òun tí wọ́n máa ṣe plan nìyẹn o bàtọ́ ṣàplan bíi pé àwọn ṣubú wọn de bandage mórí wọn dẹ̀ lè sẹ́sẹ̀ pé peter wọn ti ṣubú o apá àwọn kan ẹsẹ̀ àwọn kan kíní kan wọ́n ṣàwá wheelchair wọ́n jókòó sí wheelchair bọ́ fẹ́wọ́ àwọn èèyàn tó burú jù láti fẹ́ nílé ayé ìyàwó ni mommy's boy tẹ bá ti rí pé last born náà ṣòro àti fẹ́ bọ̀ pé ṣé gbogbo last born ni ò ní làákàyè àwọn last born kọ́ wà tẹ́ pé ìrònú ọgbẹ́ máa mọ̀ pé àánú òun ó kọ̀ jẹ́ last born ni tó ṣe ń think nǹkan lásán ó ń think bíi adults àwọn last born kọ́ wà kó jẹ́ 40 years ṣẹ́rí last born syndrome yẹn kò lè kúrò ní ẹ̀jẹ̀ wọn a ṣe màmá ṣe my mommy said àwọn èèyàn tó burú jù láti fẹ́ ni ṣẹ́rí mommy's boy breadwinner ẹni bá máa fẹ́ àwọn pípì yẹn wò ẹ máa ṣe àkọsẹ́ ṣẹ́rí guy yìí yẹn mommy's boy ni kọ́sí mọ́mí ẹ̀ bá ti sọ báyìí wọ́n máa ṣe gọ́ọ̀gọ́ máa ṣe bí ẹ̀dí ẹ̀ tẹ̀lé mọ́mí ẹ̀ débi pé ìgbà sí mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ ṣáà plan kò ṣe pé bẹ́ẹ̀ ìṣubú yẹn rí lò wọ́n fake ẹ̀ nìkan tí fíìmù pọmọ yẹn ò fún àwọn ní attention mọ́ sọ́ṣà wàá plan pàtó ṣubú ọmọ ṣàpẹ́ ò máa gbé mọ́mí òun lọlé ó gbé mọ́mí lọlé nítorí aláníyàwó láàrin náà so ó ṣàtọ́jú mọ́mí ìgbà tó yá plan ni náà mọ́mí náà fẹ́ báyé elédè yẹn jẹ́ wọ́n fẹ́ lè kúrò ní ilé ọkọ̀ pé òun ò jẹ́ kí ọmọ òun kó ráyè tòun ọṣà plan bá ọṣà ṣe lọ gẹ́gẹ́ dẹ̀ try fún máa ìgbẹ́mí wọ́n máa máa pè láàrin òru báyìí pé yẹn àwọn fẹ́ mọ́mí máa jókòó 3 hours ní toilet ní àárín òru tó bá jẹ́ pé mọ́mí fẹ́ jẹun mọ́mí kan lè so pọ̀ mọ́ láti fi ṣe pé ìyàwó ẹ̀ fi pípa ní kíníkan ṣẹ̀ṣẹ̀ rí Ṣótáyọ̀ múlá bó ṣe ṣe deliver movie girl's girl ní Ṣótáyọ̀ gbogbo ìgbà tí ẹ̀gbọ́n ẹ̀ fi ń pe pé ìyàwó òun ṣe báyìí fún mọ́mí kíníkan kò ever for once support mọ́mí because ó ti mọ̀ pé mọ́mí àwọn onírògbòdìyàn ni mọ́mí àwọn ìjọ̀gbọ̀n ni mọ́mí ọwọ́ sí ọ̀rẹ́ dùnmọ̀ so ìyàwó yẹn ló máa ń sọ fún ṣàmì ẹ ṣàní sùúrù ẹ mọ mọ́mí kíníkan ṣẹ́rí gẹ́ọ̀ ní Victoria Adébóyè but the first place ṣe gate man nínú fíìmù yẹn no gẹ́ọ̀ yẹn àná ó ṣàì ní movie ẹwà àwọn àjàsà àwọn freestyle sí ẹ̀ lónìí movie yẹn gan no ó ṣiṣẹ́ takuntakun ní celebrity yìí ṣe tó jẹ́ gate man àwọn slang tó ń jù movie yẹn no múláwé ṣe ń bìbẹ̀ yẹn sòun náà ó support ìyàwó ọ̀gá òun pa ṣẹ́rí ìyọkàn yín tó wáyé ọ̀fẹ́ lóyún síta ni kíníkan oríṣiríṣi ṣáà ṣẹlẹ̀ Ṣótáyọ̀ ṣáà ní kí kọ́ máa wọ̀ ìròyìn bọ̀ ní cause Èkó làwọn èèyàn wà Ṣótáyọ̀ wà ní Àbújá ní kọ́ máa wọ̀ ìròyìn bọ̀ ní ilé ìgbà tó ṣàdélé ó rí mọ́mí lórí wheelchair Mide Martins àti Láàrin àwọn méjì wọ́n jọ ní agbègbè àwọn jọ parí mọ́ra àwọn dípò pé Láàrin kò sì sọ̀rọ̀ lóríṣiríṣi ìbínú pé mọ́mí ẹ̀ rojọ́ fún tí ò ṣe findings ó ti múyàwó ó ti bu ó ti gbé ṣépè lọ tí Ṣótáyọ̀ ṣe wọlé mi ó ṣàwọn bẹ̀rẹ̀ pé ẹgbẹ̀ ní sùúrù náà no matter what pé kẹ sọ̀rọ̀ sí àwọn yínbáyìí kíníkan ó ṣàṣù báyìí ó ní ẹṣẹ́ àmọ́ mọ́mì yìí onírògbòdìyàn ní àwọn ọ̀wà ètò oríṣiríṣi ó wà lọ́wọ́ ó ti mọ̀ yẹ́ pàbẹ ní mọ́wó ó ti mọ mọ́mì ó ṣàlò scope kan fún mọ́mì ẹ̀pẹ́ kí tí mọ́mì ṣe dìde lórí wíṣì ìdílé o orí wíṣì àti mọ́mì dìde rà tẹ́gbọ̀ ìṣe wà láwùjọ gbà mọ́mì ẹ máa ń rìn kẹ́rù ní arára ẹsẹ̀ yẹn lu àwọn tẹ́fẹ̀ ẹ lọ wo mọ́mì yẹn kẹ́lẹ́ òkọ́ tó gbẹ̀yìn
fíìmù yẹn wà very very interesting ti ọmọ rẹ because mo kà mo ṣẹ̀ṣẹ̀ rí lọ́lá ìdíje woman yẹn wọn mọ káwọn sì dàgbà ó ṣàfihàn pé ìwà yẹn wọn ṣáà ní ìwà yẹn lójú ayé cause inú movie àti mọ̀ pé róòlù wọn ni pé kọ́ ṣe ìjọ̀gbọ̀n kọ́ ṣe bí ìyọkọ tó sun lórí àwọn ọ̀yà tó ń ṣókò lórí yẹn bóde aláìgbọ́n ṣe máa ha sọ́dẹ̀ máa ń deliver gan nínú fíìmù but mílíọ̀nù mi àti ìzó tẹ̀ ṣáà nínú fíìmù ó náà padà ṣó róòlù ta mọ̀ sí ìbọ̀ ọ̀gbà tó sí yá ó sì rò pé ó tún ṣe àwọn calmness artist ìbára sí pé ó nọ́mà náà ẹni bá fẹ́ gbé ní ọkọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ní ẹ̀mí sùúrù nọ́mà bó ṣe yẹ kó rìn kò ṣe gbogbo ọkọ náà lè máa rí láti ilé fíìmù yẹn tẹ̀ wà very interesting ẹ lọ sórí YouTube kẹ́ lọ owó ọmọ tó bá lè ṣe tí ṣe jẹ́ ẹ̀yẹ lólùfẹ́ mi kọ́ tẹ́yìn bá rí nípa múvì yẹn opinion ti sin tó bá jẹ́ ẹ̀yìn níṣẹ́ lè gbọ́ nǹkan tí Lọlá Ìdíje tó ṣe fún Mide Martins kọ́ tẹ́yìn bá lò ẹ lè drop ẹ̀ sínú comment section má tún lọ wá múvì tàbí tí ẹ máa tún lọ wò fún yín tó bá lè ṣe tí ṣe jẹ́ ẹ̀yìn ti tèmi àti máa ríra lọ́jọ́ ni ó dìgbà.